kú dédé àsìkò yìí gbogbo tẹ́ ti ń gbọ́ mi lélòkù tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa láàánú jùlọ, àwa ṣe yín lọ́ba fún àánú àtúnjú rere ńlá tí a rí gbà láti tún rí èní ọjọ́ ajé, ìyẹn ọjọ́ ajé tí ó kẹ́yìn nínú oṣù yìí àti nínú ọdún yìí. Ògo ní fún orúkọ mímọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá tí kò ṣe fowó rà yìí. Olúwa ẹ gbọ́ ọpẹ́ àti ìyìn wa. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lónìí kó ṣe ayé, ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ajé ọjọ́ 29 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ wípé bàbá aláàánú, bàbá aláàánú. Àmú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkíní ẹsẹ̀ kẹta. Ìwé Kọ́ríńtì kejì orí ìkíní ẹsẹ̀ kẹta. Olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, bàbá ìyọ́nú àti Ọlọ́run ìtùnú gbogbo. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí 25 ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Orin Dáfídì orí 25 ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi lé sókè sí o. Ọlọ́run mi, èmi gbẹ́kẹ̀lé ọ. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí o. Má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí. Lóòótọ́, má jẹ́ kí ojú kí ó tì ẹni tí ó dúró tì ọ́ o. Àti àwọn tí ń ṣe ní àìnídìí ni kí ojú kí ó tì o. Fi ọ̀nà rẹ hàn mí, Olúwa. Kọ́ mi ní ipa tìrẹ. Sìn mí ní ọ̀nà òtítọ́ rẹ, kí o sì kọ́ mi. Nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi. Ìwọ ni mo dúró tì ní ọjọ́ gbogbo. Olúwa, rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ tí ó ní ìrònú, nítorí wọ́n ti wà ní ìgbà àtijọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ẹsẹ̀ bíbélì wa tòní sọ fún wa pé bàbá aláàánú ni Ọlọ́run o. Èyí túmọ̀ sí pé kì í ṣe aláàánú nìkan, ṣùgbọ́n orísun àánú. Ọlọ́run pọ̀ ní àánú o. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 4. Ó tún ní àánú rẹ̀ lójoojúmọ́. Ẹkùn Jeremáyà orí 3 ẹsẹ̀ 22 títí dé 23, tí ó ń sọ pé àánú rẹ̀ kò ní ìpẹ̀kun o. Àánú Ọlọ́run lè yí gbogbo ẹ̀ka ayé onígbàgbọ́ tó nílò ìyípadà. Fún àpẹẹrẹ, tí onígbàgbọ́ bá ní ìpèníjà ìlera àti ètò ìṣúná, àánú Ọlọ́run lè yí ìṣẹ̀lẹ̀ náà pò pẹ̀lú ìrọ̀rùn. Àánú rẹ̀ kì í ṣe ìlàjì o, ó wà káàkiri. Ó sì ṣe pé nígbà tí bàbá aláàánú bá farahàn nínú ayé ẹni, ó lè dá èyíkéyìí àǹfààní tí ó ti sọnù padà, kí ó sì sọ ohun gbogbo di ọ̀tun fún irú ẹni bẹ́ẹ̀. Nítorí ó wí fún Mósè pé, èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún, èmi yóò sì ṣe ìyọ́nú fún ẹni tí èmi yóò ṣe ìyọ́nú fún. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ti ẹni tí ó fẹ́, kì í sì ṣe ti ẹni tí ń sáré, bí kò ṣe ti ẹni tí ó ń ṣàánú. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 16. A lè rí pé bí ó tilẹ̀ jẹ́ pé àánú Olúwa kò ní gbèdéke, kì í ṣe fún gbogbo ènìyàn o. Nítorí Ọlọ́run ló ń pinnu àwọn ènìyàn tí òun yóò fi àánú hàn fún. Kí Ọlọ́run tó lè dá àánú rẹ̀ tí kò ní pẹ̀kun lé ẹnìkan lórí, ẹni náà ní láti mọ̀ ọ́n gẹ́gẹ́ bí bàbá rẹ̀, gẹ́gẹ́ bí bàbá aláàánú. Ó máa ń yọ̀ǹda àánú rẹ̀ tí kò ní òdiwọ̀n fún àwọn ọmọ rẹ̀ nígbà tí ó jẹ́ òtítọ́ pé ó ń mú kí oòrùn kí ó ràn sórí gbogbo ènìyàn, àti ẹni rere àti ẹni búburú. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 50. Àwọn ìpele àánú rẹ̀ wà tí ó fi pamọ́ fún àwọn ọmọ rẹ̀ nìkan. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, ìbáṣepọ̀ rẹ pẹ̀lú rẹ̀ yóò fún ọ ní àǹfààní sí àwọn àánú rẹ̀ tí kò ní ìpẹ̀kun. Àwọn ọmọ Ọlọ́run nìkan ló ní àǹfààní àánú rẹ̀ kíkún. Àwọn tí kì í ṣe ọmọ rẹ̀ lè gbádùn èérún nìkan o. Àánú Ọlọ́run pọ̀, ó sì wà ní ọ̀nà gbogbo. Ẹ̀wẹ̀, ènìyàn ní láti di ọmọ rẹ̀ kí ó lè gbádùn wọn. Sí àwọn aláìgbàgbọ́, iná ajónirun ni o. Ṣùgbọ́n sí àwọn ọmọ rẹ̀, ó jẹ́ oníyọ̀nú tí ó lọ́ra láti bínú. Orin Dáfídì orí 115 ẹsẹ̀ 8.
olùfẹ́, tí o kò bá ì tí ì di àtúnbí, má ṣe fi ìṣẹ́jú kan ṣòfò láìsí ní ọwọ́ bàbá aláàánú o. Òun nìkan ló lè sọ ní ayé rẹ pé kí ó kún lórí ilẹ̀ tí ó sì fún ọ ní ààyè tó dájú ní ìjọba rẹ̀ fún ayérayé o. Òun nìkan ni ó lè ṣe o. Tí o bá ti di ọmọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, máa gbé nínú ìgbọ́ràn sí ìfẹ́ rẹ̀ o. Yóò sì rọ̀jò ọ̀pọ̀ àánú rẹ̀ lé ọ lórí o. Kókó àdúrà: Bàbá, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti ní ìrírí àánú rẹ̀ tó rọrùn sí i tó sì pọ̀ ní ẹ̀ka ayé mi gbogbo. Olúwa ràn mí lọ́wọ́ láti ní ìrírí àánú rẹ̀ ní gbogbo ẹ̀ka ayé mi gbogbo, ní gbogbo ẹ̀ka ayé mi, ní gbogbo ìpele láyé mi. Ràn mí lọ́wọ́ láti ní ìrírí àánú rẹ̀ o. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayápé ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí ìgbé àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.